wọ́n ṣe program kan níbi báyìí nígbà báyìí màá gbìyànjú láti wá station yẹn tí n bá gbọ́ pé wọ́n ṣe ṣùgbọ́n nígbà tí n bá gbọ́ tí ó sì jẹ́ pé bíi pé èèyàn kàn ń dira ẹ̀ lọ́wọ́ ìdíwọ́ ló ń jẹ́ fún mi pé tí mo fẹ́ máa sùn ìta bẹ́ẹ̀ máa jókòó sí oòrùn ló lé mi jáde bẹ́ẹ̀ tí mo lé nìsín n bá sì ti jókòó síbẹ̀ máa ṣe fàájì bí wọ́n bá jẹ́ kí omi tútù mú bí ìyàsọ́ ṣe bí ò bá sì sí mo tún máa ń mu àwọn kéékèèké mi. Ọ̀kan lára ìlànà ìgbàlódé ní rédíò, ìlànà ìbáraẹnisọ̀rọ̀ ìgbàlódé òun ni a lè sọ pé rédíò jẹ́. Èwo ni ẹ really faramọ́ jù nínú kẹ́ máa gbọ́ rédíò, kẹ́ máa gbọ́ tẹlifíṣàn àbí kẹ́ máa ka pépà? Mi ò tiẹ̀ wá ń gbọ́ àbí ti ẹ̀rọ ayélujára. mi ò wo tẹlifíṣàn mọ́ nísìn àwọn ọmọ náà wá ń wò mẹ́rin àti ìyá wọn ló máa ń wo tẹlifíṣàn. Mo máa ń wo plays lórí tẹlifíṣàn bá rí play kan tó interest mo bá sọ mo lè wo fún ìṣẹ́jú kan àbí méjì mi ò rò. Ẹ bàbá mú bẹ́ẹ̀ ni kò sí ná. So mi ò tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi ọdún kan sí méjì sẹ́yìn báyìí mo máa ń ṣe mi ò mọ̀ bẹ́ẹ̀ máa gbọ́ inú tẹ́ ẹ̀ ṣe o mo máa ń ṣe mo máa ń kópa nínú Facebook torí ìgbà yẹn náà àwọn kan ibi kan wà tí àwọn kan máa ń sọ news nígbà tí wọ́n máa ń ṣe ṣùgbọ́n ẹnu ọjọ́ mélòó yìí bí nǹkan ti mú fadá tí ò lè fọwọ́ ojú mi gan ò dáa mọ́ tó bẹ́ẹ̀ etí mi ò dáa tó bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí nígbà tí ẹ bá ti ń lo irinṣẹ́ kan ní 50 ọdún